Tinubu, Ọbásanjọ́, Sanwó-Olú àtàwọn míín ṣèdárò ọba Akran tó wàjà ní Badagry látìgbà tí ìròyìn ìpapòdà ọba Babátúndé Akran Weno Aolu Mẹ́nútóyè tí ìlú Badagry ní ìpínlẹ̀ Èkó ti gbòde ni àwọn èèyàn ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ààfin ọba náà. Lára àwọn èèyàn ńlá tó ti bá wọn kẹ́dùn ìpapòdà náà ni Ààrẹ Bọ́lá Tinubu, Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, Gómìnà Babájídé Sanwó-Olú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àná òde yìí tí í ṣe ọjọ́ Ajé ni ìròyìn ìpapòdà àgbà ọba fún gbogbo Badagry náà gbòde. Ẹni ọdún 99 ni kábíyèsí náà kí ọlọ́jọ́ tó dé. Ìbáṣepọ̀ tó wuyì ló wà láàrin ọba Akran àti àwọn olóṣèlú láti ọdún pípẹ́. Òun sì ni igbákejì alága ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ Èkó títí di ìgbà tí ọlọ́jọ́ dé yìí. Díẹ̀ lára àwọn olóṣèlú àti àwọn èèyàn ńlá tó ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí mọ̀lẹ́bí ọba àti ìlú Badagry pẹ̀lú gbogbo Èkó lápapọ̀ ni Ààrẹ Bọ́lá Tinubu. Nínú iṣẹ́ ìbánikẹ́dùn tí Ààrẹ Tinubu fi síta látọwọ́ Báyọ̀ Ọ̀nànúgà tí í ṣe olùdámọ̀ràn pàtàkì nípa ìròyìn fún un ló ti ní ọba Weno Aolu Mẹ́nútóyè fi hàn pé aṣíwájú tó ṣeé tẹ̀lé ni òun jẹ́ ní gbogbo àsìkò tó fi wà lórí ìtẹ́, èyí tó di díẹ̀ ní 50 ọdún. Ààrẹ sọ pé ọba tó fi ọgbọ́n darí ni tí kò sì jẹ́ kí àbàwọ́n dé bá àṣà bí ọ̀làjú ṣe ti pọ̀. Ó ní òun mọrírì ìṣàkóso ọba tó ti fìgbà kan ṣe iṣẹ́ olùkọ́ tó tún ṣiṣẹ́ akọ̀ròyìn náà tó sì padà dépò ọba. Ẹlòmíràn tún ni Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Nínú iṣẹ́ ìbánikẹ́dùn tí ààrẹ tẹ́lẹ̀ Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fi ránṣẹ́ lórí ìpapòdà ọba Akran Babátúndé ló ti ṣàpèjúwe ọba náà bíi àpọ́stélì tó ṣe déédéé láàrin ẹlẹ́yàmẹ̀yà tó sì tún mú ìgbọ́ra-ẹni-yé wáyé. Ọbásanjọ́ sọ pé ikú ọba náà ya òun lẹ́nu púpọ̀. Ó ní ọ̀kan lára àwọn ọba tí àwọn èèyàn bọ̀wọ̀ fún dáadáa ní ìpínlẹ̀ Èkó ni. Nínú àtẹ̀jáde tí Olóyè Ọbásanjọ́ fi síta láti ọwọ́ akọ̀ròyìn rẹ̀ Kẹ́hìndé Akínyẹmí ló ti ní àwọn èèyàn yóò máa rántí ọba Akran bí ẹnìkan tó tọ́jú nǹkan ìṣẹ̀ǹbáyé àwọn baba ńlá wa. Ọbásanjọ́ sọ pé ọba Akran dúró fún àlàáfíà, ìṣọ̀kan àti ìgbọ́ra-ẹni-yé láàrin àwọn èèyàn Badagry nílẹ̀ yìí àti lókè òkun. Ẹlòmíì tó tún ṣèdárò náà ni Gómìnà Sanwó-Olú. Àtẹ̀jáde tí Gómìnà Babájídé Sanwó-Olú fi kẹ́dùn ikú ọba Akran ṣàpèjúwe ìpapòdà yìí bíi òfò ńlá fún ìpínlẹ̀ Èkó àti Nàìjíríà lápapọ̀. Sanwó-Olú sọ pé ọba tó wà nípò fún bíi ọdún 49 náà kún fún ọgbọ́n. Ó ní ó dáàbò tó péye bo àṣà àti ìṣẹ̀dálẹ̀. Ó sì fẹ́ràn ìdàgbàsókè ìlú Badagry gan-an. Lórúkọ ìyàwó mi, ìjọba àti àwọn èèyàn Èkó, mo bá àwọn èèyàn Badagry, ẹbí àti àwọn alájọṣe ọba Babátúndé Akran Weno Aolu Mẹ́nútóyè kẹ́dùn. Àdánù ńlá ni ikú ọba Akran fún ìlú ìṣẹ̀ǹbáyé tí í ṣe Badagry. A sì máa ṣe àfẹ́rí rẹ̀ gan-an. Sanwó-Olú ló sọ bẹ́ẹ̀. Gómìnà Sanwó-Olú sọ pé àwọn èèyàn Badagry ni wọn yóò mọ bí ikú ọba pàtàkì náà ṣe rí lára gan-an. Ó ní ṣùgbọ́n òun fẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo èèyàn Nàìjíríà náà ló kàn bó ṣe kan òun gan-an lára. Ọjọ́ 28 oṣù kẹfà ọdún 1936 ni wọ́n bí ọba Babátúndé Akran ní Badagry. Ẹni ọdún 99 ni lásìkò tí ọlọ́jọ́ dé. Ọjọ́ 23 oṣù kẹrin ọdún 1977 lógun orí ìtẹ́ bàbá rẹ̀ tó sì ṣiṣẹ́ ìlú pẹ̀lú ìlànà tí àwọn èèyàn fi fẹ́ràn rẹ̀. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas tó ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.